Ẹ̀kálẹ́ kí wá bọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò bí tí a ti ń kà fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So adúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí a ń darapọ̀ mọ́ wa. So ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ frame 12. So níbi tí ọ̀jọ̀gbọ́n tó ti ń ṣàlàyé differentiation. So àpẹẹkẹ́lu limit of function a dẹ̀ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè mọ wá derivative láti first principle. A sọ fún wa pé tá a bá ní first principle yìí o, òun náà ni ọ̀nà tá a lè mọ gbà wá gradient function kan pẹ̀lú pé a máa lo algebra. Òun náà ni pé tó bá yẹ pé bá ní y mi tó bá jẹ́ f of x mi o. So derivative mi tá a tún lè pè ní differential coefficient tẹ́ tún lè kọ gẹ́gẹ́ bí f prime of s a sọ pé dy ds yìí òun la máa ń pè ní Leibniz method nìyẹn. So tí ẹ lè pè é ní Leibniz method òun ni dy ds. Kódà ó lè jẹ́ f prime of s a lè pè ní y prime gẹ́gẹ́ mo ṣe sọ a lè pè ní differential coefficient so tí yé báwọn tàbí ká ní tangent of function so tí tàbí gradient slope àwọn ọkọ̀ báwọn ni. So a ní dy dx yìí kò túmọ̀ sí pé ìtakọ̀ yìí kò túmọ̀ sí pé olófa ni o kò túmọ̀ sí pé dy divided by dx so bẹ́ẹ̀ ṣe mọ̀ pé náà ni dy dx wọn náà ni pé ní first principle a ní ọmọ fún one limit as h tends to 0 s plus f of s plus h minus f of s divided by h àti gbàgbọ́ yé límìtì òun náà ni pé kí ni o tó bá jẹ́ pa mọ́ ìtẹ́sí iṣẹ́ kan lè jẹ́ ní pọ́ìntì kan ṣùgbọ́n àmọ́ tó jẹ́ nígbà tó bá súnmọ́ tó ti yé báwọn. So àwa lo limit of function yìí àti in tí a pè ní first principle yìí a fi wá àwọn standard derivative kọ̀ọ̀kan. So lára wọn náà ni pé a fi wá constant lọ́sẹ̀ tó kọjá a rí pé tí function mi bá jẹ́ constant f prime of x mi o tí a mọ̀ sí dy dx so a ní ọmọ fún wa ní kíni o a ní ọmọ fún wa ní 0 àṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Gẹ́gẹ́ bákan náà wẹ̀ a ní tá a bá ní constant àti x bẹ́ẹ̀ abiró yìí tá a ní nísìnyí pé as táwa ń differentiate eléyìí with respect to x aláma ní a bí derivative for 2x derivative for 2x yóò mọ jẹ́ 2 mọ̀rọ̀bó tí èmi máa so yóò mọ fún wa ní kíni o yóò mọ fún wa ní a ní tá a bá ní kíni o tàbí ẹjẹ ax so a ní tá a bá ní x raised power 0 x raised power 1 báyìí derivative rẹ̀ 1 ni ó mọ jẹ́ so x raised power 2 a ṣe lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú first principle pé 2x ni ó mọ fún wa x raised power 3 bákan náà a ṣe pé 3x square ni ó mọ fún wa ẹ pé tẹ́ wá ṣàkíyèsí ìgbà tí mo differentiate x square ó ń dàbí kí mo ṣe kí ni o kí mo sọ 2 yìí kalẹ̀ kí máa yọ 1 kó nu index yẹn tẹ́lẹ̀ ṣe pé 2 ló wà ní index ní power 2 ló wà lókè òun tẹ́lẹ̀ mo ti sọ ọ́ kalẹ̀ 1 ló wà ń bẹ̀ nísìn tó ti yé mi báwọn tẹ́ bá ṣàkíyèsí eléyìí náà ó dàbí kí n sọ 1 tó wà ń bẹ̀ náà kalẹ̀ kí n wá yọ 1 kó nu index yẹn yóò jẹ́ 1 minus 1 ló fi fún wa ní kí ni 1 times x raised power 0 tó jẹ́ pé 1 náà ni tẹ́ bá ṣàkíyèsí x raised power 3 yìí náà so a ní ó dàbí ká sọ 3 kalẹ̀ ká máa yọ 1 kó nu index tẹ́lẹ̀ ká lè fi get index tuntun index ní tx yòrò yìí so ló fi fún wa ní 3x raised power 3 minus 1 tó jẹ́ 2 àwa kò lákòótán tá a sì lo in tí a ń pè ní first principle láti wá x raised power n náà òun náà ni pé tá a bá nírò nǹkan báyìí ó mì pé ká kọ́kọ́ sọ in tí ó jẹ́ index yìí kalẹ̀ x káwá yọ 1 kó nínú index tù gbogbo ẹ̀ láṣẹ lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n lórí ni a tún mọ tẹ̀síwájú àwọn standard derivative fún wa ó ṣe pàtàkì láti mọ àwọn standard derivative yìí o pàápàá jùlọ àwọn eléyìí tá a máa kọ́ ó ṣe pàtàkì ká mọ̀ ọ́ lágbárí débi pé tá a bá padà ṣe tá a bá wọnú agbami derivative tán so tó bá yẹ pé àwọn kan ń bẹ tí wọ́n bá béèrè lọ́wọ́ wa àníṣe bùkátà láti ṣe kíni o láti ṣe pé a mọ̀ wá wọn láti first principle mọ́ nígbà tá a bá ti mọ̀ lórí so tí ẹ bá ó dá kádẹ́sì mọ́ bá ṣe lè ṣe kíni o bá ṣe lè mọ̀ wá ẹ bá ṣe mọ̀ ó dá kí ẹ mọ̀ mú ìṣirò láti ìsàlẹ̀ so ní tọ́jú ọ̀gbọ́n fẹ́ bẹ̀rẹ̀
cinema ṣàlàyé so láti frame 29 òun náà ni pé bá ṣe lè wá kí ni o standard derivative gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀gbẹ́ wọn ní bóò ni a ti mọ̀ bá ṣe lè wá àwọn standard derivative polynomial àwọn èyí tí mo kọ sókè yẹn so ti ta sí ti mọ̀ pé dy dx mi pé dy dx a lè kọ báyìí náà òun náà ni pé tí y bá jẹ́ s raised power n mo lè kọ d dx differential coefficient mo ní Leibniz notation lélẹ̀ so òun náà ni kí ni o yóò mọ̀ fún wa nx n minus 1 bóò ni wọ́n lè fún wa ní trigonometry náà bó la ṣe fẹ́ mọ̀ in tí derivative àwọn trigonometry ó jẹ́ nínú ìpele àkọ́kọ́ differentiation yìí pé tẹ́ bá ṣàkíyèsí ó yẹ ọ̀jọ̀gbọ́n ó sọ differentiation ní àwọn foundational topic àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n tún déwájú náà wọ́n tún ṣe kí ni wọ́n tún ṣàlàyé differentiation náà so ti bá ṣùgbọ́n nínú àwọn ìpìlẹ̀ báyìí wọ́n ṣàlàyé bá a ṣe lè mọ wá àwọn derivative àwọn trigonometric function sine àti cosine láti first principle òun náà ni a fẹ́ ṣàlàyé ní frame 29 ọ̀jọ̀gbọ́n wa ní bó ni o tí bá ní derivative of sin x ẹ rí i pé mo ṣàlàyé pé tó bá jẹ́ pé a fẹ́ wá ní first principle tí n ṣe fẹ́ mọ́ lo formula eléyìí pé limit as h tends to 0 f of x plus h minus f of x over h ṣe pọ́gbọ́n tó dópin mìíràn tá a lè lò òun náà ni pé kí ni o bóyá at point p aláma sọ pé kí ni o y plus delta y òun náà ni pé kí ni o increment àlékún tó bá y is equal to s plus delta s àtàlékún tó bá x ṣùgbọ́n ní q mi nígbà yẹn pé mo fẹ́ fún wa gradient q náà ni so tí èmi máa padà ní kí ni o dy dx mi so tí àbí kí n sọ pé delta y delta x mi yóò máa ṣe kí ni o yóò máa tẹ̀sí sí dy ds mo ti wà so yóò máa tẹ̀sí sí dy dx so delta x yóò dẹ̀ mọ sí kí ni o yóò mọ dòdò ẹ pé mo ní a lè gba ọ̀nà yìí náà lọ so a lè lò láti fi wà bó wà ní tí wọ́n bá fún mi ní y is equal to sin x ọ̀yà láti ṣe kò lè rárá ọ̀yà ẹ jẹ́ n ṣàlékún y táyé pọ́nà ilé tí mo fẹ́ gbégbá ṣe pé mo jẹ́ y plus delta y is equal to sin ibi tí bá ti rí s tẹ́lẹ̀ náà máa sọ di s plus delta x àlékún yóò mọ ọba ẹ pé ńgbà tá a ya gráfù ní ọ̀sẹ̀ tó kọjá kápẹ́ bá rí kọ́ọ̀fù mi báyìí o so ti yé ṣe é pé kápẹ́ mo ní pọ́ìntì kan bí báyìí àbí mo fẹ́ wá slope rẹ̀ so ti yé tí bá ní pọ́ìntì kan bí báyìí tó jẹ́ x ṣe mọ̀ pé bí tẹ́lẹ̀ yìí bá ti tẹ̀síwájú sí monitor epo jẹ́ increment delta s gẹ́gẹ́ bí àpèjúwe eléyìí ó mọ dọ́gba pẹ̀lú y pọ́ìntì kejì náà mọ dọ́gba pẹ̀lú kí ni o y plus delta y mo rò bó ti yá báwọn so ibi tí wọ́n ti yọ nìyẹn ayásí x eléyìí náà mọ jẹ́ kí ni o s plus delta s so tàbí tó wáyé pé fẹ́ kọ́ ní kí ni o ní h method ayásí pé eléyìí ó jẹ́ h nígbà ó jẹ́ pé mo ti mọ̀ pé y mi òun náà ní f of x eléyìí ó mọ jẹ́ kí ni o f of x eléyìí ó dẹ̀ sì mọ jẹ́ kí ni o f of s plus h ìyẹn tó wáyé pé n bá fẹ́ mú slope mi tó ti bá ká pé mo ní irú nǹkan báyìí mo dẹ̀ ní slope mi pọ̀ yọ wá so ti yé ajásí pé tẹ́lẹ̀ bá jẹ́ x tẹ́lẹ̀ dẹ̀ jẹ́ s plus h tẹ́lẹ̀ jẹ́ f of s eléyìí ó mọ jẹ́ f of s plus h mo dẹ̀ ti mọ̀ pé dy dx mi tá a mọ̀ sí gradient òun náà ni change in y over change in s y2 minus y1 y by x2 minus x1 kí ni y2 mi bí wáyé f of s plus h minus f of s over s plus h minus s so ibẹ̀ ń kọ́ là ń lọ so tí ẹ rí i pé a lè ní irú nǹkan báyìí o àti ní y plus delta y torí y mi ó jẹ́ sin s ẹ̀ pé bá ṣe ṣe lọ́sẹ̀ tó lọ nìyẹn y yìí ẹ mọ ṣàlékún rẹ̀ pẹ̀lú delta y so ti x náà bí tẹ́ bá ti rí s tẹ́lẹ̀ ẹ mọ sọ di kíni o ẹ mọ sọ di s plus delta s so ti aṣọ y di y plus delta y aṣọ s di ds plus delta s so ti yé mi báyìí lẹ́yìn rẹ̀ kí mo lẹ́sìn lẹ́yìn rẹ̀ yóò máa jẹ́ delta y is equal to sin s plus delta s minus y so ti ń bá mo gbé like time àwọn tó jọra wọn so ti delta y mi ó máa jẹ́ kí ni o sin s plus delta s minus kí dẹ̀ ni y mi sin s ọ̀yà bó láwọn agbè tẹ̀síwájú níbí báyìí a sì ti mọ̀
ipe tá a bá ní trigonometry ẹ pé ńgbà tá a ṣe trigonometry aláwọn identities oríṣiríṣi o nínú àwọn identity tá a ṣe ń gbà yẹn tó fẹ́ ká dì mọ́ náà ni pé kí ni o tí bá ní sin square a plus cos square a sárántí àní yóò mọ̀ jẹ́ 1 àbí nínú àwọn identity eléyìí tá a kọ́ nígbà wọn náà nìyẹn ṣe pé láti inú eléyìí náà a tún lè yọ mìíràn nínú àwọn míì tá a lè yọ òun náà ni pé kí ni o eléyìí mo lè sọ pé cos square a mi kọ́ mọ jẹ́ 1 minus sin square a so ti ẹ̀gbọ́n yọ gbà àwọn eléyìí látara Pythagoras theorem wa so ti wà so wọ́n yọ láti ara Pythagoras theorem àti right angle triangle gẹ́gẹ́ bákan náà mo lè sọ pé sin square a is equal to 1 minus cos square a so nínú àwọn identity eléyìí tó yẹ ká ti mọ̀ tá dẹ̀ sì ti kọ́ sẹ́yìn òun náà ni pé kí ni o mo lè sọ pé sin square a mi a lè mọ́ tí lọ sí ìṣùgbọ́n padà máa lọ wájú òun náà ni ó mọ̀ sí déédéé pẹ̀lú kí ni o 1 plus tan square a àwọn tàbá rántí ẹ jẹ́ ká lọ sí àwọn ẹ̀kọ́ eléyìí tá ti ṣe sẹ́yìn cos square a bá cos square a náà bákan náà yóò mọ̀ jẹ́ 1 plus cot square a àti mọ̀ pé cosec sec àti cot àwọn inverses sin cosine àti tangent ni wọ́n tó ti rí báwọn sin theta mi 1 over sin theta mi òun náà ni cosec theta 1 over cos theta mi òun náà ni sec theta 1 over tan theta mi òun ni jẹ́ cot theta mo ṣàlàyé fún àgbà pé àbùkátà láti mọ ha sórí ẹ kàn mọ̀ pé a ní cosec a ní sec a dẹ̀ ní cot ẹ wá máa ka nǹkan mẹ́ta ẹ ka lẹ́tà mẹ́ta ibi tó bá jẹ́ lẹ́ẹ̀kẹta yẹn òun yóò mọ̀ sọ tí inverse yẹn jẹ́ ṣe ìpínlẹ̀ ní sí ti bá ka 1 2 3 mo dórí x ajá sí pé 1 over sin nù tí bá kẹ́lẹ́ náà 1 2 3 mo dórí c 1 over cos nìyẹn 1 2 3 eléyìí náà mo dórí t ajá sí pé 1 over tan nìyẹn a dẹ̀ tún ṣàlàyé pé kí ni o a tún lè láti ibi Pythagoras theorem àti right angle triangle a sọ pé tan theta mi yóò mọ jẹ́ ratio sin theta lórí cos theta ajá sí pé tí sin theta mi tí tan theta mi bá jẹ́ ratio sin sí cos ajá sí pé kí ni cot yóò mọ jẹ́ o mo ti mọ̀ pé cot ní ìsìn 1 over tan òun náà mọ jẹ́ ratio cos sí sin ẹ dákun gbogbo àwọn òfin ilé ẹ jẹ́ ká dìmú so náà tó fẹ́ ká túmọ̀ òun náà ni pé kí ni o àwọn factor formula wa òun náà ni pé tí n bá ní sin a plus or minus b so tí n bá nírò nǹkan báyìí báyà mo ní angle méjì ẹ rí pé a ti yọ báyà àwọn half angle double angle látara wọn half angle ní báyà tí n bá ní sin theta mo mọ̀ pé sin theta mi mo lè kọ gẹ́gẹ́ bí kí ni o sin theta over 2 plus theta over 2 ẹ pé lè ṣe déédéé pẹ̀lú a lè dẹ̀ ṣe déédéé pẹ̀lú b so sin a plus b a ní ọmọ fún wa ní kí ni o sin a cos b plus cos a by cos a sin b gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fún negative bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá ní cos ní tiẹ̀ cos a plus or minus b half angle tàbí double angle gẹ́gẹ́ bá ṣe kí láǹfààní àwọn half angle àbí double angle yẹn náà ní bí ẹ lè fi wá trigonometric ratio láì jẹ́ pé lo 4 figure table yín ó dẹ̀ ṣàǹfààní fáwọn kí ni o special angle náà ṣe ilé ọmọ jẹ́ kí ni tá a bá rántí cos a cos b tó wáyé pé plus ni yóò jẹ́ minus sin a sin b so ti ṣùgbọ́n tí mo kọ́ síbáyìí pé plus ni pé tó wáyé pé plus ni minus ni yóò mọ wà láàrin wọn ṣùgbọ́n tó wáyé pé minus ni plus ni yóò mọ wà láàrin wọn ká má jẹ́ ó dàrú ṣùgbọ́n tá à ń bá kan náà wẹ̀ pé mo ní tan a plus b òun mọ̀ jẹ́ kí ni o tan a plus tan b tó wáyé pé plus ṣùgbọ́n tó wáyé pé minus yóò jẹ́ minus divided by 1 minus tó wáyé pé plus ni yóò mọ̀ jẹ́ minus tan a tan b tó ti tẹ́lẹ̀ ọmọ jẹ́ kí ni o tí ó mọ̀ jẹ́ plus báyìí mo bó ti wà nínú àwọn tá a túmọ̀ òun náà ni pé sin 2a mi yóò mọ̀ jẹ́ kí ni o 2 sin a cos a bó ni sẹ́yìn pé cos 2a náà kódà nǹkan mẹ́ta la lè yọ ń bí òun inú nǹkan aláàkọ́ tá a lè yọ ń bẹ̀ òun náà ni pé kí ni cos 2a bí lè jẹ́ cos square a minus sin square a gbogbo àwọn kí ni yọ dá pọ̀ ká mọ̀ lórí o so tàbí kí n sọ pé kí ni o 1 minus 2 sin square a so then ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kí ni o 2 cos square a minus 1 ṣùgbọ́n bí tí mò ń lọ gangan òun náà ni pé kí ni o a tún láwọn factor formulae náà factor formulae náà ni pé tí n bá ní sin a plus sin b ó dàbí kẹ́ sọ pé log n plus log n ṣe pé mo mọ̀ pé log n plus log n tí n bá ń ro logarithm nọ́mbà méjì papọ̀ ṣe pé a mọ̀ pé yóò mọ̀ ṣe dọ́gba pẹ̀lú kí ni o logarithm product àwọn nọ́mbà méjèèjì
so ti ma gẹ́gẹ́ náà ni pé sin A plus sin B báyìí náà ni pé tí n bá ń ro sin angle méjì tí n máa ro wọn papọ̀ òun náà mọ dọ́gba pẹ̀lú kíni o 2 sin A plus B over 2 cos A minus B over 2 àwọn olùwàlò láti ṣe kíni ẹ̀ láti first principle gẹ́gẹ́ bákan náà wẹ̀ tí bá ní sin A minus sin B ẹni náà factor family òun náà ni yóò mọ fún mi ní kíni o 2 cos A plus B over 2 sin A minus B over 2 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí bá ní cos A plus cos B kí ni ọmọ jẹ́ tàbá rántí 2 cos A plus B over 2 cos A minus B over 2 báwọn lè ló ní proof tá a dẹ̀ ti ṣe sẹ́yìn o àwa tí àbá bá ń gbà ẹ̀ so then cos A cos B yóò mọ jẹ́ kí ni o so sin A plus B over 2 sin A minus B over 2 ìjẹ́ tẹ́lẹ̀ bá yẹ wa ọ̀yà ìjà pẹ́ ká mọ tẹ̀síwájú ń tà ń ṣe ala ní y kó mọ jẹ́ kí ni o sin x àdẹ̀mọ̀ pé tá a bá fẹ́ ṣe ní first principle nínú ọ̀nà àkọ́kọ́ ẹ lè lo formula ilé limit as h tends to 0 f of s plus h minus f of s over h kankan náà lẹ́gẹ̀t tó ti mo lè lo méjèèjì yẹn náà fún abẹ́tẹ̀ yìí tá à ń lò tẹ́lẹ̀ ni tó ti tàbí tó bá yẹ pé fẹ́ ká lólè yìí náà a lè kọ́kọ́ yóò mọ̀ jẹ́ limit as h tends to 0 ajá sí pé kí ni f of s plus h mi ó jẹ́ ṣe pé y mi f of x òun náà ni pé bí tí bá 3s k mọ fi s plus h sí ilé ọmọ jẹ́ sin s plus h x ní tẹ́lẹ̀ bí tí s bá ti wá fi s plus h sí minus kí ni f of s mi sin x then divided by h mo rò bóyá ń bá ẹ pé tẹ́ bá ṣàkíyèsí ó ti dàbí ké ní kí ni o sin a minus sin b tẹ́ bá dé gbàgbé náà òfin tí mo kọ fún amazon kí la pé sin a minus sin b ajá sí pé a máa ní kí ni o ká rántí o pé tí n bá ní sin a minus sin b mi kí ni sin a minus sin b mi ó mọ̀ jẹ́ yóò jẹ́ kí ni o ẹ jẹ́ n kọ dáadáa so sin a minus sin b gba mọ̀ pé yóò mọ̀ jẹ́ kí ni o 2 sin a plus b over 2 cos a minus b over 2 ọ̀yà kí ló dẹ̀ ń ṣe déédéé a wá mi by s plus h kí ló ń ṣe déédéé b mi mi by x ajá tí pé ibi tí bá ti rí a nínú formula yìí máa gbé kí ni sí o s plus h ibi tí bá ti rí b máa gbé kí ni sí o x yóò máa jẹ́ kí ni o limit as h tends to 0 ọ̀yà màá tún wá ní 2 sin kí ni èmi s plus h plus x so you have divided by 2 cos kí tún ní èmi o s plus h minus kí ni b mi x divided by 2 so then everything over h ẹgbẹ́ tá a bá tẹ̀síwájú lérí rẹ̀ ilé ọmọ jẹ́ limit as h tends to 0 ṣe ìpele yìí s plus x yóò mọ̀ fún mi 2x 2 ó gé 2 sàlẹ̀ ní tí ó mọ̀ kù náà ní kí ni o 2 sin 2 sin kí ni ọmọ kù x plus h àbí ṣé mo gbà then cos àti àwọn ọ̀jọ̀gbọ́n ẹṣẹ́ pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa so then cos kí lélẹ́yìn ọmọ jẹ́ ṣé àti ṣàṣìṣe so ẹ rí i pé eléyìí náà mọ̀ jẹ́ kí ni s plus minus x so tí yóò máa jẹ́ kí ni o s minus s 0 cos h divided by what divided by 2 yóò máa jẹ́ cos h divided by 2 everything over what everything over h ẹ dákun ṣàgbálà yìí yẹn yìí ẹ rí i pé tí n bá wá límìtì rẹ̀ so tí n bá wá límìtì rẹ̀ báyìí ṣẹ́mọ̀ a ti sọ pé limit as h tends to 0 òun náà ni pé ká mọ wá in tó bá súnmọ́ jẹ́ pé lọ́sẹ̀ tó kọjá ń ta ṣe náà ni pé tí n bá ní limit as h tends to a mi f of x mi yóò mọ jẹ́ f of a àwọn ni pé ó a save láti fi àwọn kíní ẹ̀ sí directly tí o ti bá fi ṣe bíbà yìí ń sìn nǹkan yóò mọ jẹ́ kíní o ibi tí bá ti rí hk mọ fi 0 sí so ti yé bá wọn ajá sí pé eléyìí ó mọ jẹ́ kíní o ibi tí bá ti rí hk ní bíbà yìí tí bá fi 0 sí ṣẹ̀ǹpẹ́lẹ́ ọmọ jẹ́ h tàbí tàbá fẹ́ dára láàbùn nínú àwọn ọgbọ́n tó dógbìn nǹkan lélẹ́yìí o ṣẹ̀ǹpẹ́ lọ́sẹ̀ tó kọjá nínú àwọn ta proof láti bèèrè hospital rule wa wọn náà ni pé tí n bá ní sin theta over theta so ti yé wa kódà ọ̀jọ̀gbọ́n náà amẹ́nubà náà lọ́sẹ̀ tó lọ tọ́jọ̀gbọ́n sọ kí ló kọ ẹ̀ fún wa wọn náà ni pé tí n bá ní sin theta
over theta tí sin mi so ti yé bá tí theta mi tó bá ti ń tẹ́ǹsì sí òdo gbogbo eléyìí yóò mọ approach 1 so ti yé bá gbogbo eléyìí yóò mọ approach 1 mo bí a gbọ́ àlàyé eléyìí tí mo ṣe kíni o eléyìí tí mo ṣe yan yé so gbogbo eléyìí yóò mọ approach 1 ní tiẹ̀ ó yá so ajá sí pé eléyìí náà tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ sẹ́n pé ó dàbí ké ní ṣe àti ṣe àṣe nínú fọ́múlà yìí kíni o 2 sin a plus b over 2 àti kó jẹ́ s plus h so 2x plus h àbí divided by 2 cos s plus h eléyìí ó jẹ́ h plus 2 àbí so yeah àṣàṣìṣe o àṣàṣìṣe ó ti àṣìṣe o bẹ́ẹ̀ tí mo gbìyànjú láti sọ òun náà ní nísìnyí báyìí pé mo ti ní cos h over 2 mi ṣe ìpínlẹ̀ yìí nísìnyí ok ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ẹ̀ ṣe ìpínlẹ̀ yìí nísìnyí báyìí mo ní limit as h tends to 0 sin x plus h so sin x plus h then cos h divided by 2 mo dẹ̀ ní 2 mi báyìí ṣe pé lẹ́yìn nísìn division ló wà tí bá ti sọ di multiplication tí bá ti sọ division mi báyìí tí bá sọ di multiplication ṣe pé yóò mọ jẹ́ 1 over h so ti ajá sí pé mo save láti gbé h yẹn sí bí báyìí mo rò bó ti yé mi báwọn àti ṣe kò yẹ kó fún wa nírú nǹkan báyìí a gbọ́dọ̀ nírú nǹkan báyìí torí eléyìí tó bá 10 sí kìló pẹ̀ ó yẹ ká ní nǹkan tí ó jẹ́ bí s plus h divided by h so that tí ó ṣẹ́kù ńlẹ̀ àwọn méjèèjì yóò fi gera wọn so eléyìí yóò mọ túmọ̀ sí 1 tẹ́yìn pé tí h bá ti tends to 0 tó ti yé báyìí eléyìí ọmọ di kíni eléyìí ọmọ di 1 ẹ já tún kíní ẹ̀wò láti bí factor formulae ṣé bí mi ṣàṣe níbi factor formulae wa so 2 sin a plus b over 2 then cos a minus b over 2 bẹ́ẹ̀ tí minus lọ ẹ̀ka lò tí minus wọ́n mọ̀ jẹ́ kíni o 2 cos a plus b over 2 sin a minus b over 2 2 cos a ẹ ti rí pé mo ti ṣàṣìṣe o tí cos la kọ ẹ wọ́n bínú ẹ dákun á gbọ́dọ̀ mọ wà careful pẹ̀lú àwọn kìíní ẹ̀ so torí kò fún wa ní tó yẹ kó fún wa nínú òfin tẹ́ bá wo tí mo kọ sókè sin a minus sin b ọ̀hún ni ilé ìlọ ẹ̀ka lò so òun náà ní kíni o 2 cos a plus b over 2 sin kínu sin a plus b divided by 2 sin a minus b over 2 yeah, cos by so sin a minus b over 2 ó yá ẹ̀rí tó ṣe déédéé a òun ní s plus h tí máa fi síbí báyìí yóò mọ jẹ́ limit as h tends to 0 sin 2 cos a mi s plus h plus x divided by 2 mo bí agbọ́ àlàyé tí mo ṣe bẹ̀rẹ̀ yé then times sin s plus h minus x divided by 2 everything over h so everything over h ẹ pé tí ẹ bá ṣàkíyèsí rẹ̀ so tá bá ṣàkíyèsí rẹ̀ dáadáa kí lè léyìn ọmọ jẹ́ báwọn ilé ọmọ jẹ́ kí ni o limit ilé ọmọ jẹ́ limit as h tends to 0 2 eléyìí jẹ́ 2x àbí yóò gé kan lókè yóò mọ jẹ́ kí ni o 2 cos s plus h síbẹ̀ náà then times sin h over 2 yeah bẹ́ẹ̀ náà so times sin h divided by 2
so times sin h divided by 2 ẹ pé tá bá ń ṣàkíyèsí rẹ̀ lọ so tí eléyìí ní kíni o eléyìí ní over h eléyìí ní over h ṣé pé mo lè tún arákùnrin bíbà yìí kọ ṣé pé nu tí mo lè ṣe náà ni pé mo lè tún arákùnrin h yìí kọ h yìí nísìn àbí 2 yìí mo lè gbé wá sísàlẹ̀ ṣé pé tí n bá ní okay tí n bá kọ báyìí pé limit as h tends to 0 cos x plus h then times sin h over 2 yìí náà mo lè sọ pé kó jẹ́ h over 2 so yóò wá bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣé pé mo ti mọ̀ tẹ́lẹ̀ ipe division yìí ṣé pé multiplication ni o division yìí tí máa fẹ́ sọ di multiplication máa ní reciprocal tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ajá sí pé tí ó padà máa dà tí máa sọ di multiplication náà ni pé 2 over h so nǹkan kan náà ni ó fún wa so ó yẹ kí n ra gbélé ìṣẹ́gbẹ́ yìí ẹ̀yẹ mọ́ gbàgbé òfin ta proof lọ́sẹ̀ tó kọjá pé tá a bá ní sin theta divided by theta mo bó ti ń bá ọ so tí theta mi bá ti ń approach 0 then gbogbo àwọn eléyìí yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ súnmọ́ wa mo bó ti ń bá ọ gbogbo àwọn eléyìí yóò mọ̀ súnmọ́ wa ajá sí pé mo lè tí bá ti ń lo limit yẹn tí bá ti ń fi 0 sí tó mọ̀ gbélé ọmọ jẹ́ sin 0 divided by 0 so tí bá yóò mọ̀ jẹ́ sin 0 divided by 0 ajá sí pé sin 0 divided by 0 tí bá ti lo limit mi eléyìí ọmọ jẹ́ 1 kí ni màá níbi báyìí cos 0 cos x plus 0 then multiply by 1 so yóò wá bí eléyìí ṣe jẹ́ 1 pẹ̀lú òfin tá a ṣe pẹ̀lú ilé hospital stroke lọ́sẹ̀ tó kọjá ajá sí pé ọmọ jẹ́ kí ni o cos x òun náà ní kí ni òun náà ní derivative rẹ̀ ajá sí pé látòní lọ derivative of sin x òun ní cos x kódà ẹ lè lo ọ̀nà kejì eléyìí tá a lò yẹn náà báyẹn náà lẹ́sìn mọ́ ṣe cos x ọ̀nà tá a gbà yẹn náà lẹ́mọ̀ gbà ṣe cos x o ọ̀yà bó la ṣe lè ṣe cos x nísìn ẹ jẹ́ ń lo mẹ́tọ̀dù kejì náà wọ́n ní y mi ó jẹ́ cos x ṣe pé tá a bá fẹ́ mọ́ lo límìtì tibẹ̀ yẹn náà so ń bẹ mo rọ̀ wá tẹ́ pé tí n bá ti lo cos x wílé yìí ẹ̀yẹn lo h method kẹ́ fi ṣe ẹ̀ pé kankan náà lẹ́gẹ̀t ní tó kàn yàtọ̀ ń bẹ̀ wọn náà ni formula cos náà ṣe pé tí eléyìí tá a bá ti ní y plus delta y mi tó bá ti ń di y plus delta y tá lékún bá ti ń bá máa ní kí ni àlékún náà mo bá x plus delta s mo fẹ́ ká lè mọ lo method méjèèjì mo fẹ́ fi lo eléyìí fún so tí ajá sí pé delta y mi bíbá yóò mọ jẹ́ cos s plus delta x minus y mo sì ti mọ̀ ipe y mi ni tí wọ́n fún mi gangan so yóò mọ jẹ́ delta y is equal to cos x plus delta x minus cos x kí lẹ ṣàkíyèsí o ó dàbí ike ní cos a minus cos b mo sì ti mọ̀ nínú àwọn òfin tí mo mọ̀ náà ni pé tí bá ní cos a minus cos b kí ni cos a minus cos b mi pẹ̀lú tí mo kọ fún wa lókè lẹ́ẹ̀kan ẹ̀ta ní ọ̀ràn wa létí kí ni cos a minus cos b mi ẹ dákun ó dáa púpọ̀ ká mọ gbogbo àwọn fọ́múlà yẹn lórí òun náà ni pé cos a minus cos b mi so tá a bá rántí òun náà ni yóò mọ̀ fún mi ní minus 2 sin a plus b over 2 sin a minus b over 2 ẹ dákun ẹ jẹ́ ká sórí ọ̀yà ajá sí pé láti bí báyìí mo lè tẹ̀síwájú ń bẹ̀ ilé ọmọ jẹ́ delta y cos s plus ẹ̀ pé òun lélẹ́yìn ní eléyìí ló ń dúró fún a níbí báyìí tó ti s plus delta s ló ń dúró fún a x yìí ló ń dúró fún b so ajá sí pé bí tí bá ti rí a bí báyìí máa fi s plus delta s bí tí bá ti rí b máa fi s sí so yóò máa jẹ́ kí ni o minus 2 so ti yé wa sin kí ni a mi o s plus delta x plus b x ni o divided by 2 ọ̀yà sin kí ni a mi o s plus delta x minus kí ni b o x ni o divided by 2 mo bó ti ń bá divided by 2 ọ̀yà kí ló kù tá a ṣe lẹ́yìn rẹ̀ ajá sí pé lè ọmọ jẹ́ delta y ṣe ń pé lè kí ni ó fún mi minus 2 sin pẹ̀lú tá a ṣe lẹ́ẹ̀kan náà ṣe ń pé tẹ bá ro x àti x papọ̀ kí ló fún mi s àti s ó mọ fún mi ní 2x so ti yé x àti x yóò mọ fún mi ní 2x tàbí lọ́nà tí n bá fẹ́ dára mi láàmú so ti yé ọ̀nà tí n bá fẹ́ dára mi láàmú òun náà ni pé kí ni o kí lè mọ jẹ́ 2x plus delta x divided by 2 ẹjá ṣe bá then sin s minus s ó jẹ́ 0 delta s divided by 2 mo rò bó ti ń bá so delta s divided by 2 kí lẹ ṣàkíyèsí ilé ọmọ jẹ́ delta y minus 2 sin ọ̀yà
nǹkan jọ ní ni pín fún mo lérò pé ṣé bá ṣe pín fún ọ ní ẹbí báyìí náà lẹ́ẹ̀kan ló yẹ ká pín fún ọ ní ọ mo ṣàṣìṣe pẹ̀lú tí mo wí ń bí báyìí kò yẹ kó jẹ́ pé x plus h kó mọ fún mi ní kíni o 2x bí ẹ̀kún ọjọ́ ní ni h over 2 lẹ́yìn kí lè yóò jẹ́ ẹ má bínú h over 2 so dó yóò padà di báyìí náà so ẹ má gba h over 2 ni ó jẹ́ ọ̀yà ilé ọmọ á jẹ́ kíni o x plus delta x over 2 àbí sin delta s divided by 2 ẹ dákun sójú àbáwọn sin delta s divided by 2 ọ̀yà ní báyìí ẹ jẹ́ ká ṣe kíni mo lè divide nígbà yẹn pé tí mò ń target náà ni pé kí ni divide dx tí n bá divide both sides pẹ̀lú delta x nǹkan ajá sí kílẹ̀ ọmọ jẹ́ delta y delta s equal to minus 2 sin s plus delta x over 2 so tí bá sin delta s over 2 over what over delta x mo bí àṣàkíyèsí ẹ rí i pé tí má tún lo ọgbọ́n tó dópin eléyìí tí mo mọ̀ lẹ́ẹ̀kan ṣe é pé mo tún lè tún eléyìí kan tí ó mọ jẹ́ sin s plus delta s over 2 mo rò bóyá wá báwọn then divided by ṣe pé eléyìí náà lè jẹ́ sin delta s over 2 delta s divided by 2 ṣe pé tí n bá ti gbé léyìí wá no negative wá bíbá tí n bá ti gbé léyìí wá sísàlẹ̀ tí n bá lo òfin division tí n bá sọ division bí di multiplication màá máa wá reciprocal eléyìí ní tí ó padà mọ dà náà léléyìí pẹ̀lú òfin ta ti kọ́ kí léléyìí ṣe pé ta bá lo limit wá ń ṣe pé nígbà tí delta y delta x mi tó bá ń di dy ds ẹ má gbàgbé pé kí ni o delta s mi yóò mọ di kí ni o yóò mọ tẹ̀ sódò yóò mọ súnmọ́ dò àti má fi delta s mi sódò ṣe pé ilé ọmọ jẹ́ sin 0 ilé yóò jẹ́ 0 tó ti ilé yóò jẹ́ 0 ilé yóò jẹ́ 0 ẹ dẹ̀ má gbàgbé òfin ta kọ́ lẹ́ẹ̀kan òun náà ni pé tí n bá ní sin 0 divided by 0 tó ti àbí kí n bá gbé sin limit sin theta divided by theta as theta tends to 0 tí theta mi bá ti ń gbẹnu tangle mi bá ti ń gbẹnu lé 0 so ti wà eléyìí ọmọ approach 1 ajá sí pé gbogbo eléyìí báyìí yóò jẹ́ 1 tiẹ̀ so ti wà so eléyìí ọmọ á jẹ́ kí ni dy dx minus sin s plus 0 so yóò wá sẹ́yìn pé 0 over 2 0 ni ọmọ jẹ́ times 1 so kí ni màá máa ní báyìí minus sin x ajá sí pé tí n bá ní cos x derivative cos x mi yóò mọ jẹ́ kí ni o minus sin x ẹ̀dá kan jẹ́ ká di mo ṣe pàtàkì láti mọ àwọn standard derivative yìí torí òun láàmú lò láti fi mọ̀ ṣiṣẹ́ ǹjẹ́ tẹ́lẹ̀ bá yé wa nínú tí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ ṣàlàyé òun náà ní kí ni o òun náà ní fìrìtà tí ó fẹ́ ṣàlàyé exponential function fìrìtà tí bó ni tó bá jẹ́ pé y mi bá jẹ́ e raised power x nǹkan tí y mi bá jẹ́ e raised power x ẹ gbé nínú gbàtà dé tá a ṣe series mo ṣàlàyé Maclaurin series fún wa kí ni mo pè Maclaurin series mo ní Maclaurin series jẹ́ bí àwọn mechanics kan tó jẹ́ pa lè fi lè mọ́ gbé nọ́mbà sí power series ó ti bá wọn so nínú àwọn mechanics tá a lè mọ́ lò láti mọ́ gbé nọ́mbà sí power series òun náà ni Maclaurin series wà so ti bá wọn step bá gbàgbé nígbà tá a ṣe òun náà ni pé tí n bá ní e raised power x mi power series e raised power x tẹ́ bá express e raised power x ní power series òun náà ni yóò mọ̀ fún wa ní kíni o ọ̀yà ṣáárántí 1 plus x squared divided by 2 factorial plus x cubed over 3 factorial plus ... bó wà ní kápá fẹ́ differentiate eléyìí nǹkan so ti láì dára láàmú mo ti mọ̀ pé dy dx mi ó ti òun náà ni pé kí n mọ differentiate àwọn ilé ọ̀kọ̀ọ̀kan tó ní mo ti mọ̀ pé derivative mi ó satisfy linearity property mo ṣàlàyé fún wa lọ́sẹ̀ tó lọ kí là ń pè ní linearity property òun náà ni pé tí n bá ní y mi ó jẹ́ u plus v dy dx mi so tí yóò mọ jẹ́ du dx plus dv dx so òun náà ni pé tá a bá ní d dx of f plus g yóò mọ fún mi ní kí ni o df dx plus dg dx ṣàgbọ́yé so òun náà ni pé kí ni o mo lè differentiate àwọn eléyìí náà ní ọyọ kọ̀ọ̀kan pé tí máa ń differentiate wọn lọ́yọ kọ̀ọ̀kan nísìn kí ni derivative wọn àti mọ̀ pé wọ́n mọ̀ jẹ́ 0 kí ni derivative x yóò mọ̀ jẹ́ 1 plus kí ni derivative x square yóò jẹ́ 2x over 2 factorial eléyìí nǹkan plus 3x squared over 3 factorial plus ... pé tí wọ́n ṣàkíyèsí ilé mọ̀ jẹ́ 1 2 oge 2 plus s 3 factorial 6 ni o
3 oge 2 bí báyìí ajá sí pé mo lè kọ́lé náà gẹ́gẹ́ bí 2 mo sì mọ̀ pé 2 factorial náà 2 factorial plus dot 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 tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé e raised by x náà ní fún wa ajá sí pé tí n bá differentiate tí y mi bá jẹ́ e raised by x derivative mi náà mo jẹ́ kí ni o e raised by x náà ni ó mọ jẹ́ ẹ dákun gba àwọn kíní ẹ jẹ́ ká dì mú nínú ká ti kọ́ so tọ́jú ọgbọ́n náà fẹ́ ṣàlàyé ó náà ni pé tí n bá ní y mi tó bá jẹ́ e raised by n the y ds mi ó mọ jẹ́ kí ni o nx n minus 1 so tí y mi bá jẹ́ constant so tí a ti mọ̀ pé dy ds mi ó mọ jẹ́ kí ni o ló mọ jódò so tí yé báwọn so tá bá ní y wa pẹ̀lú differentiation tó bá jẹ́ sin x dy dx mi ó mọ jẹ́ kí ni o cos x tí y wa bá jẹ́ cos x dy dx yóò mọ jẹ́ kí ni o minus sin x a dẹ̀ tún sọ pé tí y bá jẹ́ e raised by x dy dx mi ó mọ jẹ́ kí ni o e raised by x òun náà mọ jẹ́ e raised by x ilé ẹ̀ bá yí wa pé tẹ́ bá wo frame tó kàn ọ̀jọ̀gbọ́n àbẹ̀ lọ́wọ́ wa pé tí n bá ní 14 kí n derivative 14 ọmọ jẹ́ ẹ̀rí pé tí wọ́n kọ́ ni y dx kí n derivative 14 ọmọ jẹ́ báwọn 14 constant ni gbogbo constant derivative wọn 0 ní ọmọ jẹ́ kódà tẹ́yìn fúnra lára yín tẹ́ bá di constant 0 lẹ́mọ̀ down so ti 0 lẹ́mọ̀ down tá bá differentiate derivative cos x kí la get fún minus sin x ó mọ́ ń dàpọ̀ and that's why tá bá para débi integral ẹ̀rí pé mọ́ ń dàrú so ti torí integral sin x ń tiẹ̀ wọ́n ni minus cos ṣẹ̀dẹ̀mọ̀dí tó fi jẹ́ àti mọ̀ pé reverse process ni tàbá débẹ̀ máa mọ̀ ṣàlàyé sí so x raised by n yóò jẹ́ nx n minus 1 so ti bá nx n minus 1 so ká tó wá tẹ̀síwájú ọ̀jọ̀gbọ́n wa fẹ́ ṣàlàyé àwọn tá ń pè ní kíni o a lè ní higher derivative ẹ rí i pé mo mọ̀ pé tí n bá ní y mi bóyá ó jẹ́ 3x square plus 5x plus 9 mo ti mọ̀ pé dy dx mi ń bí báyìí yóò mọ̀ fún mi ní kí ni o 3x ẹ̀yẹ́jà differentiate yóò mọ̀ jẹ́ kí ni o 6x àbí 2 times 3 ká yọ 1 ká gbé 2 yẹn wá sáré 2 times 3 6 ká yọ 1 kó nù index ti tẹ́lẹ̀ yóò jẹ́ 1 then plus 5 9 bí báyìí constant 0 ló wọ́n mọ̀ jẹ́ so yọ abẹ́lé ṣe jẹ́ 5 1 times 5 5 tábà yọ 1 so yóò fún wa ní 5 so ti yé báwọn ṣe pé lẹ́yìn náà mo tún lè tún kọ mo lè instead tí n bá fẹ́ mọ dára mi láàmú ní compact form náà ni pé mo lè sọ pé d dx mi d dx of ṣe pé y ni in tó sì fún mi pé ó jẹ́ y mi òun náà ni kí ni o 3x squared plus 5x plus 9 àjásí pé òun náà ni kí ni o 6x plus 5 àti differentiate ta differentiate yẹn o a tún lè tún differentiate padà o ẹ ti gẹ́gẹ́ báwọn so bí àwọn kí ló kọ ẹ rí pé táwọn kan bá fẹ́ lọ pé àtúnkù ẹ̀ lọ́nà òun náà ni pé ta ti differentiate ta ti bàjẹ́ tó ti yé báwọn function kan tẹ́ ti kán bí mo ṣe ṣàlàyé kẹtún tún kán padà tó ti yé báwọn ajá sí pé mo tún lè rí differentiate lè tí n bá differentiate yẹn sẹ́yìn pé yóò mọ jẹ́ kí ni o d dx of kí lélẹ́yìí ṣe pé dy dx lélẹ́yìí báyìí in tí mo differentiate ní dy dx ajá sí pé kí n tún differentiate dy dx padà yóò mọ jẹ́ dy dx d dx of dy dx in tá ti differentiate ká differentiate rẹ̀ padà pé kí lélẹ́yìí ọmọ fún wa d squared y dx square ìtumọ̀ d square y dx square náà ni pé kí ni o in tí bá ti differentiate yẹn kí n tún rí differentiate rẹ̀ padà ṣe pé tí bá differentiate eléyìí padà ń sìn yóò mọ fún mi ní kí ni 6 kódà mo tún lè tún rí differentiate eléyìí padà tí bá fẹ́ differentiate yẹn padà yóò mọ jẹ́ kí ni o the cube y bó ṣe jẹ́ bẹ́ẹ̀ náà òun náà ni pé d ds kí n differentiate d square y dx square tó ti ṣe pé kí ni ọmọ fún mi d times d square the cube y ds raised by 3 tó ti òun náà ni pé tí mo ti differentiate tẹ́lẹ̀ kí n di differentiate rẹ̀ padà mo rò bó ti yé bá ajá sí pé tí n bá ní y mi tó bá jẹ́ sin x kí ni dy ds mi ọmọ jẹun kí n differentiate lè kí ni ọmọ fún wa cos x mo rò bó ti yé kí ni d square y ds square mi ọmọ jẹun òun ni pé tí mo ti differentiate yẹn tẹ́lẹ̀ kí n tún differentiate yẹn padà minus cos x so ti mo tún lè wá d cube y ds cube òun náà ni pé kí n differentiate yẹn lẹ́lẹ́kẹta yóò mọ jẹ́ kí ni o sin x so yóò abọ́ ṣe jẹ́ eléyìí ọmọ jẹ́ minus sin x ẹ̀ mọ́ bí
so yóò máa fún wa ní kíni minus cos x. Mo tún lè differentiate ẹlẹ́lẹ́ẹ̀kẹ́ the fourth y the x raised power 4 òun là ń pè ní fourth order derivative. So ilé ọmọ jẹ́ kíni o sin x. Kí lẹ ṣàkíyèsí ẹ rí i pé y mi ni o mo tún lè pè lè gẹ́gẹ́ bí y prime o ilé jẹ́ y prime prime òun náà ni pé mo ti differentiate ẹlẹ́ẹ̀mejì y prime 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 mo ti differentiate ẹlẹ́ẹ̀mẹ́ta ilé ọmọ jẹ́ 1 raised power iv yẹn nígbà derivative ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ nìyẹn. So derivative ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. Ẹ jẹ́ n tún fún wa ní àpèjúwe mìíràn. Ok, ẹ wo irú iṣẹ́ tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n mú wá bí báyìí. Ó yẹ wo léyìí o. Ẹ wo léyìí o. Ọ̀jọ̀gbọ́n ní if y is equal to 3x raised power 4 plus 2x cubed minus 4x squared plus 5x plus 1. Only find the y dx 2, the squared y dx squared. Oh yeah, y mi ọjẹ báyìí kí ni the y dx mi ọmọ ọjẹ òun náà ni kí n differentiate ẹ yà 4 times 3 yóò jẹ 12x raised by 3 times 2 6 yóò jẹ 6x squared minus 8x plus 5 àbí the square y dx squared náà ni pé function tí mo ti differentiate tẹ́lẹ̀ kí n differentiate rẹ̀ padà ilé ọmọ jẹ́ kí ni o 36x raised by 2 plus 12x minus 8 tágbọ́n fẹ́ kí n wá the cube y dx cube nǹkan náà ni pé máa tún differentiate eléyìí. Ìgbà mìíràn ìbéèrè wa lè sọ fún wa pé find the second order derivative at x equal to 0. Òun náà ni pé kí ni o kí n mọ wá in tí ó mọ jẹ́ nígbà tí x mi bá jẹ́ 0. Tó ti bá wọn. So kí n mọ wá in tí x mi ó mọ jẹ́ nígbà tó bá jẹ́ 0. Ajá sí pé tí bá ti rí x ń sin mọ̀ fi 0 sí. Kí n mọ jẹ́ 36 times 0 plus 12 times 0 minus 8. Kí wá ní àwọn kí ni wọ́n ní wúlò pọ̀lọpọ̀. So nínú àwọn wúlò rẹ̀ òun náà ni pé a máa ń lò fún kí ni o minimum àti maximum point láti fi wá wọn. Sàbẹ̀ kí n sọ pé àwọn stationary point ká fi wá a máa ń lò wọn láti wá stationary point tá a bá débẹ̀ máa máa ṣàlàyé. So ti bá nínú ìwúlò òun náà ni pé ẹ mọ̀ pé the square y dx square yìí ẹ mọ̀ gbé ságbọ́n rìn kan. So tí the square y dx square yìí tó bá less than 0 ajá sí pé màá ní kí ni o màá ní maximum point. So tí tó bá greater than 0 yóò mọ̀ fún mi ní kí ni minimum point. So tí nígbà tá a bá débẹ̀ máa máa ṣàlàyé. Kódà nínú àwọn tá a tún lè ṣe òun náà ni pé kí n ṣe pé mo mọ̀ pé speed mi over time àbí kí ni distance over time. Ṣe pé distance over time wa òun náà ni pé kí ni o bóyá tí n bá ní the t dx that n bá differentiate time mi so tí the t dx mi àbí tí n bá ní the t dx mi derivative alákọ̀ọ́kọ́ yẹn first order derivative yẹn ó máa ń dọ́gba pẹ̀lú ìtàpè ní velocity bá ká pé ds dt speed over time change in speed over time ds dt. So tí ẹ wá di tí n bá second order derivative ds square dt square yẹn pé tí n bá differentiate mo ti sọ pé eléyìí ni velocity ajá sí pé eléyìí ni acceleration. So nígbà tá a bá débẹ̀ a máa ṣe àlàyé rẹ̀ fún wa dáadáa láti mọ̀ gbọ́ yékéyéké. Jẹ́ tí lè bá yé wa tàdé sì ti gbọ́ yé o. Ọ̀jọ̀gbọ́n wa fẹ́ dé frame 32 ó fẹ́ mọ̀ ṣàlàyé product rule derivative of a product of functions. Ẹ rí i pé a ti ṣàlàyé bá a ṣe lè differentiate polynomial. A ní polynomial ó satisfy linearity property o. Kí dẹ̀ ni linearity problem náà ni pé tí n bá ní ds of f plus g kí n má dára mi là máa differentiate wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan kí mo jẹ́ df dx plus dg ds ló fi jẹ́ pé à ń kàn mú àwọn táàmù yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan la fi ń differentiate yẹn nínú tá a ti ṣe. So ti ẹ rí i pé a mú àwọn táàmù yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan la fi ń differentiate yẹn nínú tí a ti ṣe. Bẹ́ẹ̀ bó wà ní tó bá jẹ́ wípé yàtọ̀ sí wípé a ní àwọn nǹkan wa ní kí ni o ní polynomial nǹkan bá function tó fún wa tó bá yẹ pé kò sí polynomial gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní y mi jẹ́ x square sin x. Ẹ rí i pé function méjì mo ní x square yìí function kan ni o. So ti yé bá sin x ẹ rí i pé function ni kódà trigonometric function ní pẹ̀lú mo rò bó ti ń bá wọn. So tí máa nírú àwọn nǹkan báwọn
ajá sí pé n lè sọ pé máa fún x square kí mo differentiate ẹ̀ lè sọ pé kó máa jẹ́ 2x cos x rárá o ti ó wá lófin tó yẹ pé ó ṣe kí ni o tó bá product rule mu so ti òun náà ni pé kápẹ́ ń bá ní y mi tó jẹ́ uv tí u àti v mi wá jẹ́ function of x ó yẹ ẹja ti ẹ̀wọ̀n tí ó jẹ́ ẹja lo first principle náà fún so ti ẹ rí pé tí x mi tó bá change sí ṣe mo sọ pé u àti v mi function of x ni wọn so ti ajá sí pé tí u mi tí x mi bá ti ń di x plus delta x ṣe ń pé tó ẹ ká ṣe nígbà yìí náà ni pé kí ni o kí y ó mọ di kí ni o y plus delta y kí x náà mọ di y plus x plus delta x ṣùgbọ́n tí y bá ti ń di y plus delta y ń bí báyìí u mi àti v mi táwọn jẹ́ function of x ẹja sọ pé àwọn náà jẹ́ kí ni o káwọn náà mọ da bẹ́ẹ̀ u plus delta u v plus delta v àbùsọ yìí ọmọ fẹ́ fi dé formula yẹn fún wa ni o ọ̀yà ẹ̀ pé tí n bá ṣe síwájú sínsìn ilé ọmọ jẹ́ delta y is equal to ọ̀yà mo lè expand eléyìí o yóò jẹ́ kí ni o uv minus u delta v plus v delta u plus delta u delta v ẹ má bínú ẹ jẹ́ n kọ látẹ̀gbẹ́ kó lè gbà wọ́n tán delta y mi ó jẹ́ uv mo expand ni o plus u delta v plus v delta u plus delta u delta v minus ẹ̀ pé mo ti fẹ́ gbé y bí báyìí minus y ajá sí pé delta y mi ó jẹ́ kí ni uv plus u delta v plus v delta u plus delta u delta v minus kí dẹ̀ ni y mi òun rèé o uv kí lẹ ṣàkíyèsí àwọn dàdàngọ́ méjèèjì yìí gẹ́ra wọn kí ló kù tí mo ní delta y is equal to u delta v plus v delta u plus delta u delta v so ti mi wà plus delta u delta v ọ̀yà kí la wá ṣe sàmọ́ tí a ṣe lẹ́yìn wọn so ti in tí mo lè ṣe lẹ́yìn wọn náà ni pé ń bọ̀ yẹ pé in tí mo fẹ́ lò in tó wù mí tí mo fẹ́ lò òun náà ni pé kí ni o kí n mọ wá delta x mi kí n ní delta y delta x ṣe pé n ta lè ṣe lẹ́yìn rẹ̀ náà ni pé kí n divide through by delta y delta x àjá sí pé tí n bá divide through by delta y delta x kí ni màá máa ní o delta y delta x eléyìí ọmọ jẹ́ kí ni o u delta v delta x plus v delta u delta x plus delta u delta v over what delta x ọ̀yà ẹja take limit wa ṣe pé ẹ mọ́ gbàgbé pé u àti v mi function of x ni ajá pé tí delta x mi bá ti ń dòdò ẹ mọ́ gbàgbé tẹ́lẹ̀ tí delta x mi bá ti ń approach 0 ṣe pé delta y delta x mi yóò wọ́n máa approach the y dx òun gbé gradient ní point yẹn so tiẹ̀ ṣùgbọ́n mo ti mọ̀ pé u mi function of x ní ara pé delta u delta x náà òun náà máa approach kí ni o u dx kí lẹ lè sọ nípa delta v delta x náà bá òun náà máa approach kí ni o yóò mọ súnmọ́ dv dx so yóò mọ súnmọ́ dv dx kí lẹ lè sọ nípa du so tiẹ̀ ṣe pé nísìnyí tí bá tún kọ du náà mọ di kí ni du náà mọ da òdo du ọmọ da òdo ajásípélé kí náà máa jẹ́ kí ni o dy dx ọ̀yà ilé ọmọ jẹ́ u dv dx ọ̀yà plus v du dx plus what kí ni delta u mi wọ́n di 0 times this ish òdòdó ajásípé dy dx mi ọmọ wa jẹ́ kí ni o u dv dx plus v du dx ẹ mọ̀ dára yín láàmú òun náà ni pé kí ni o tí n bá ní y mi tó bá jẹ́ uv òun náà ni pé tí n bá ní function tó á jẹ́ pé gbà tí n bá wo function yẹn papọ̀ tó jẹ́ pé n tí ọjà àjọṣe tó wà láàrin àwọn function méjèèjì yẹn multiplication ní kódà ó lè ju mẹ́ta lọ torí tí n bá ní kápẹ́ bá ní y mi jẹ́ uvw dy dx mi náà lè jẹ́ kí ni u v dw dx tó ti bá then plus ẹgbàá tí mú u lẹ́ẹ̀kan yẹ já mú v yóò jẹ́ u w dv dx ọ̀yà kí ni ká tún mú náà ẹja mú u yóò jẹ́ vw du dx
kódà tẹ́ bá ní mẹ́rin ìtumọ̀ àlàyé tẹ́lẹ̀ yẹn ṣe náà ni pé kí ni o ẹ mọ̀ differentiate function alákọ̀ọ́kọ́ a mọ̀ fi ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ bó ṣe wà plus a mọ̀ differentiate ẹlẹ́ẹ̀kejì a mọ̀ falákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà òun náà ni ẹ máa gbé mo ní y mi ó jẹ́ kí ni o ká gbé wọn fún alápẹ̀rẹ̀ pé y mi jẹ́ x raised by 3 sin x àkọ́kọ́ náà jẹ́ ń bè lọ́wọ́ ṣé mo lè lo ṣe ìgbéléyè ṣe polynomial mọ̀ in lè ṣe directly kò dẹ̀ sí x cube sin x nínú àwọn standard derivative eléyìí tá ti prove so tí bá ṣe ìgbé kò sí nínú àwọn standard derivative tá ti prove ajá sí pé tá a máa ṣe náà ní pé màá máa lo product rule tí máa fẹ́ lo product rule náà ní pé màá máa fi function kan ṣe u x cube màá máa fi kejì ṣe kíni màá máa fi kejì ṣe v so tí eléyìí tí máa fi ṣe u máa differentiate yóò jẹ́ du ds náà ní pé kí n differentiate function kí n derivative x raised by 3 yóò mọ̀ jẹ́ kíni 3x square ọ̀yà kí n derivative sin x ẹ̀ pé dvds náà ní pé derivative sin x kí ni ó mọ̀ fún mi cos x mo bó ti máa mo dẹ̀ ti mọ̀ pé derivative product mi òun náà ní pé kí ni u dv dx plus v du ds ẹ dákun ẹjá dì mọ́wọ́ kí dẹ̀ ni u mi o x raised by 3 kí ni dv dx mi ò jẹ́ cos x plus kí ni v mi o sin s kí ni du ds mi o 3x squared ajá sí pé ẹ mọ̀ jẹ́ x raised by 3 cos x ẹ mọ̀ sọ pé kí ni sin s times 3s squared yóò mọ̀ fún yín ní kí ni 3s squared sin s ẹ mọ̀ sọ pé sin 3s raised by 3 òyìnbó o àbí sẹ́ni ìyá x ṣe pé tí n bá ní sin s ṣé mo lè pa x iwájú rẹ̀ ṣe pé lè yà ọ́ méjèèjì ẹ gbé tí ó kún náà ní sin ẹsẹ̀ ẹ ti gbèsè tẹ́ bá yà wọn ò ṣe é yà wọn bó ti wá bá wọn so wọn ò ṣe é yà ọ̀yà ilé ọmọ á jẹ́ kí ni yóò mọ̀ fún adílé ṣùgbọ́n mo rí n tó kọ́mọ̀ ń bẹ̀ kí ló kọ́mọ̀ ń bẹ̀ nísìn s kò àmì kọ́mọ̀ ní ọmọ sẹ́kùn mi báyìí ilé ọmọ jẹ́ kí ni o ọ̀yà s cos x plus 3 sin x ṣùgbọ́n tá a bá fẹ́ dára wa láàmú ẹ rí i pé ní tí mo sọ fún alẹ́ kan yín tí product túmọ̀ sí ni pé torí tá a bá padà ṣe iṣẹ́ ìdè ilé ẹ̀kọ́ tá a bá padà déwájú sí a lè mọ̀ bùkátà láti mọ̀ ọkọ̀ fọ́múlà mọ́ ṣùgbọ́n náà tẹ́lẹ̀ gbà sọ ní Yorùbá náà ni pé kí ni o differentiate alákọ̀ọ́kọ́ tá a bá ti ní product bí báyìí pé differentiate alákọ̀ọ́kọ́ kí ni derivative alákọ̀ọ́kọ́ 3x square fi function ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ bó ṣe wà kí ni function ẹlẹ́ẹ̀kejì sin x plus differentiate ẹlẹ́ẹ̀kejì kí ni derivative ẹlẹ́ẹ̀kejì cos x falákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà x raised by 3 so ti ajá sí pé ọmọ jẹ́ 3x square sin x plus x raised by 3 cos x mo ní eléyìí ò ní fún yín ẹ má sọ pé yóò mọ jẹ́ cos x raised by 4 irọ́ o fún eléyìí ẹ lè yá so ẹ lè yá fún argument ẹsẹ pé tẹ bá ní function kan tàbá bá ní trigonometric function a máa ní argument eléyìí ṣùgbọ́n ẹ mọ̀ gbélé iwájú rẹ̀ láti máa ní x cube cos x ẹ rí pé kí ló common ń bẹ̀ x square common mo lè gbélé jáde yóò mọ jẹ́ 3 sin x plus s cos x ẹ rí pé kankan náà ni mo gẹ́tì ní tókè tẹ́ bá tún kọ yóò jẹ́ x square s cos s torí addition mi wà commutative kódà tó bá pé mẹ́ta ok ká kún wá fún wa nínú nǹkan báyìí kọ s raised by 3 sin s àbí kí n sọ pé s raised by 3 e raised by s sin x àwọn kan náà mi lè lo polynomial fún mi ìdẹ̀rí standard derivative tó bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan báyìí ajá sí pé màá máa lo product rule bó máa sì mọ̀ pé product rule máa lò torí function kan ní raised by z náà function kan náà kí lájọṣe tó so àwọn function mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ product mo dẹ̀ sọ pé tẹ bá fẹ́ lò ká bí wọ́n fún ilé abẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ lọ tẹ̀sẹ̀ fẹ́ kọ formula náà ni pé kí ni o ṣe ìbọn ti pé mẹ́ta báyìí òun náà ni pé ẹ kọ́kọ́ differentiate aláwọ̀kọ́ ẹ fi àwọn méjì yòókù lẹ̀ bó ṣe wà plus ẹ differentiate ẹlẹ́ẹ̀kejì ẹ fi àwọn méjì yòókù lẹ̀ bó ṣe wà plus ẹ differentiate function lẹ́ẹ̀kẹta ẹ fi àwọn yòókù lẹ̀ bó ṣe wà kódà kẹ́ ní function 100 bẹ́ẹ̀ sì mọ̀ sí náà nìyẹn tẹ́ pé ẹ bá ní function 100 òun náà ni pé màá kọ́ differentiate function aláwọ̀kọ́ màá máa fi àwọn function 99 yòókù lẹ̀ bí wọ́n ṣe wà so ti yé bá so màá tún ṣe kí ni o màá differentiate function ẹlẹ́ẹ̀kejì màá máa fi function àwọn 99 yòókù náà lẹ̀ bó ṣe wà ajá sí pé dy ds mi ń bì báyìí náà mo jẹ́ kí n differentiate aláwọ̀kọ́ 3s squared
kí n fi àwọn méjì yòókù lẹ̀ bó ṣe wà e raised by s sin x plus kí n differentiate ẹlẹ́ẹ̀kejì kí n derivative ẹlẹ́ẹ̀kejì e raised by s náà so ti àti sọ pé derivative e raised by s náà kí n fi àwọn méjì yòókù náà lẹ̀ bó ṣe wà kí làwọn méjèèjì yòókù s cube sin x then plus ẹlẹ́ẹ̀kẹta náà ni pé kí n differentiate ẹlẹ́ẹ̀kẹta kí n derivative ẹlẹ́ẹ̀kẹta cos s kí n fi méjì yòókù lẹ̀ bó ṣe wà s cube e raised by s ẹ̀dá kò sí product root yìí wà tí bá ṣe fẹ́ mọ́ dára mi láàmú láti mọ̀ kọ formula tí bá ṣe fẹ́ mọ́ dára mi láàmú láti mọ̀ kọ formula bone kápẹ́ bá nírò eléyìí nǹkan ọ̀jọ̀gbọ́n tó fún wa ní àpẹẹrẹ mìíràn so y is equal to s raised by 5 e raised by s ṣẹ̀wọ̀n pé tí n bá fẹ́ tẹ̀ mọ́ kọ formula náà ni pé kí ni màá differentiate aláwọ̀kọ́ kí n divide ds pé ó jẹ́ màá differentiate aláwọ̀kọ́ 5s raised by 4 màá fẹ́ lẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà then plus màá differentiate ẹlẹ́ẹ̀kejì kí n derivative e raised by s e raised by s náà màá fẹ́ aláwọ̀kọ́ lẹ̀ bó ṣe wà s raised by 5 ajá sí pélé ọmọ jẹ́ kí ni o 5s raised by 4 okò e raised by s díẹ̀ kọ́mọ 5s raised by 4 s raised by 4 answer yẹn so ti wà òun kò ní tó tún kọ́mọ kódà s raised by 4 tún kọ́mọ mo tún lè gbé s raised by 4 jáde ilé ọmọkùn kí ni o 5 plus x so ti ilé ọmọkùn 5 plus x bẹ̀tẹ̀ àgbẹ̀ fẹ́ lo formula náà fún formula product true wa òun náà ni pé màá fa aláwọ̀kọ́ ṣe u màá fi function aláwọ̀kọ́ ṣe u s raised by 5 màá wá du dx mi kí ni du dx mi ọmọ jẹ òun náà ni pé kí ni differentiate yẹ ẹ̀wọ̀n pé wọ́n mọ̀ fún wa ní 5s raised by 4 màá fi function ẹlẹ́ẹ̀kejì ṣe v e raised by s màá differentiate yẹ kí ni derivative e raised by s e raised by s dv dx náà ni pé ká differentiate v e raised by s náà ni màá kọ formula mi kí ni dy dx mi ọmọ jẹ dy du v u dv dx plus v du ds ẹni pé yẹn pẹ́ tó bá ti jẹ́ pé wọn ò bùkátà bá wọn fún yín theory tẹ bùkátà láti lo formula ẹ lè mọ́ lo formula láti fi ṣe o tẹ́tẹ̀ ṣe tí ó yà kánmọ́kánmọ́ so ajá sí pélé ọmọ jẹ́ s raised by 5 e raised by s plus kí ni fíìmì e raised by s du ds 5s raised by 4 kí ló kọ́mọ e raised by s kọ́mọ kódà s raised by 4 náà kọ́mọ yóò mọ̀ kún kí ni s plus 1 ẹ̀rí pé kankan náà la get ẹ̀rí pé kankan náà la get gẹ́gẹ́ mo ṣe sọ tá a bá fẹ́ ṣe òun náà ni pé kí ni a differentiate aláwọ̀kọ́ a fẹ́ lẹ́ẹ̀kejì ilẹ̀ bó ṣe wà plus a differentiate lẹ́ẹ̀kejì a fi alákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà ọ̀yà pẹ̀lú òfin yẹn àìrẹ́lẹ̀ tó lè súré sọ ilé ìfún wa ẹ̀rí pé ọ̀jọ̀gbọ́n fún wa lélẹ̀ yìí ká dúró síbẹ̀ bó ní ti bá ní raised by s cos s kí mọ́ dára mi láàmú mọ́ pé kò sínú standard derivative kí ni màá máa lò product rule torí mo ti mọ̀ pé function kan lélẹ̀ yìí náà ẹ̀bùn máa dé máa ṣe wọn lo product rule máa differentiate alákọ̀ọ́kọ́ kí n derivative alákọ̀ọ́kọ́ e raised by s pé alákọ̀ọ́kọ́ náà pé derivative e raised by s náà máa fẹ́ kejì lẹ́yìn oṣù cos x plus máa differentiate ẹlẹ́ẹ̀kejì kí n derivative cos x minus sin x máa fẹ́ alákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà e raised by s ẹ̀dá kò sọ yìí wa differentiate alákọ̀ọ́kọ́ fẹ́ lẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà plus differentiate ẹlẹ́ẹ̀kejì falákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà ìtumọ̀ rẹ̀ ní Yorùbá náà tó ti ilé ọmọ ajẹ́ kí ni e raised by s ọkọ mọ̀ wọ́n á jẹ́ cos s minus sin s ẹ̀rí pé kò lè rárá ó dà bóun tí n bá lé lẹ́yìn kan y cos s is equal to sin s tẹ́ bá dẹ̀ fẹ́ mọ́ lo formula wọn náà ni pé dy ds mi ọmọ jẹ́ kí ni differentiate alákọ̀ọ́kọ́ járe kọ́ńkálukó sí mi minus sin s àbí fẹ́lẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà sin s plus differentiate ẹlẹ́ẹ̀kejì kí n derivative sin s cos s falákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà cos x yóò máa fún mi ní kí ni o sin square s plus cos square x no minus sin square s plus cos square s tó sì ṣe déédéé pẹ̀lú cos square s minus sin square s ṣẹ̀ǹbọ̀n náà ní kí ni o cos 2s nínú àwọn identity òun náà ní cos 2s pẹ̀lú ògbọ́lọ́mba tí mi báyìí ni màá ti mọ dúró lálẹ́ ìtorí àkókò ti lọ púpọ̀ kí la ṣàlàyé ẹ̀rí gba tún ti kún àwọn standard derivative wa nínú àwọn standard derivative tá a kọ́ òun náà ni pé mo ní tí n bá ní y mi dy ds mi rè o tí y mi bá jẹ́ constant 0 ni ọmọ jẹ́ o so tí n bá ní x derivative for x 1 ni o bẹ̀tọ́ wáyé pé constant àti x ń kọ́ ọmọ dára yín láàmú járe so yọmọ jẹ́ constant lásán derivative 5x 5 ni ọmọ fún yín gàfárì x yóò mọ̀ fún yín ní gàfárì tó wáyé pé constant ní gàfárì so tí bá derivative of s squared ẹ gba pọ̀ pé yóò mọ̀ jẹ́ 2x àbí so tí
then lákòótán a ní x raised power n yóò mọ̀ fún wa ní kíni o nx n minus 1 náà tá a tún wá nínú first principle láti first principle náà ni pé sin x ni derivative of sin x àní yóò mọ̀ jẹ́ cos x àti wá pé cos x náà mọ̀ fún wa ní kíni o minus sin x ẹ dákun ẹ mọ̀jà gbàgbé ìjà sí wọn lágbárí a ṣe e raised power x náà àmọ́ pé òun náà mọ̀ jẹ́ e raised power x adẹ̀ ṣàlàyé ipe tá a bá ní function wa tó wá lágbọ́n ní product tó ti aláàmọ́ lo product rule lo àti derivative with product rule náà ni pé kí ni o máa differentiate alákọ̀ọ́kọ́ du dx máa fi ẹlẹ́ẹ̀kejì lẹ̀ bó ṣe wà v plus máa differentiate ẹlẹ́ẹ̀kejì dv ds máa fa alákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà u so ibi báyìí ni a ti máa dúró tó bá di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú láti fi quotient rule pé bóòní tẹ́ bá ní kíni tẹ́ bá ní function yín lágbọ́nrin quotient ẹ mọ́ gbàgbé quotient ni division èyí tá bá ní function wa ní in form of fraction as ratio number méjì àbí function méjì kí lẹ́ mọ̀ lò so lógo ọlọ́run bá máa ṣàlàyé bẹ́ẹ̀ sí lè mọ̀ lò yẹn náà ní first principle ní ọ̀sẹ̀ tó lọ mi mọ̀ bóyá rí ẹnìkan tó ní ìbéèrè kan àbí ìbéèrè méjì ìbéèrè kan àbí mìíràn so ìgbà tí ó sí ààrẹ ni tó ní ìbéèrè so ibi báyìí ni a ti mọ̀ ọdún títà tí wọ́n pàdé ara wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé ó pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ó dàárọ̀.